Ano man ka woni sọkúsọ gba mi ṣùgbọ́n ní bá ṣe ń kọ tó pé kò lè yọmọ kékeré tabakọ orí bá ṣe ń kọ. Àwọn ìbejì ìyá ìbejì kan ó gbọ́ kòkòkò lẹ́nu ọ̀nà mọ́mì wọn. Ìkan kígbe dádì dádì òyòyò, ìkan ní rárá kí ló ṣe yẹ́ dádì kọ. Gbẹ́nu sọ̀hún ṣé mi ò mọ dádì ni. Ọlọ́run balájé gbọ́ ilẹ̀kùn ni mo pè. I was even thinking pé normal ilẹ̀kùn lé. Dádì ọ̀rẹ́ dádì ló máa ń kànlẹ̀kùn, dádì ò kì í kànlẹ̀kùn kan tó ń wọlé. Ọ̀rọ̀ King Saheed Òṣùpá mà wá kọjá bẹ́ẹ̀ o. Àṣé òótọ́ lọ̀rọ̀ tó ń lọ nígboro nípa wípé orin ọgbọ́n ohun ìṣítí ló máa ń tẹnu ọba orin Fújì King Saheed Òṣùpá jáde ní gbogbo ìgbà tó bá ti ń kọrin sétí aráyé. Bó ṣe ń fi orin ṣe àsámọ̀ nípa ilé ayé, bẹ́ẹ̀ ló ń fi orin ṣe àpèjúwe àwọn nǹkan kan tó ṣe pé àgbà nìkan lọ̀rọ̀ tó ń sọ lè yé ó lágbára. Kí wá ní àwọn àsámọ̀ tí mò ń sọ yìí nínú orin King Saheed Òṣùpá? Please remember to subscribe, like, comment and share this video. Tẹ́ ẹ bá gbàgbé wípé àtàfà mùsùlùmí àtàlàgbà ìjọ ni wọ́n ti acknowledge King Saheed Òṣùpá gẹ́gẹ́ bí prophet akọrin. Kódà ọ̀pọ̀ nínú wọn bíi Sheikh Lagbaji, Alfa Jackman àti Pastor Prophet Bọ́lárìnwá Lucas ló máa ń sábà kọ orin Saheed Òṣùpá tí wọ́n sì máa fi ń ṣe wàásù ní ọ̀pọ̀ ìgbà tó bá ti ń ṣe wàásù fún àwọn ọmọ ìjọ wọn. Eléyìí ò sì ṣẹ̀yìn àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n ohun òye tó máa ń tẹnu ọba orin Fújì yìí jáde ní gbogbo ìgbà. For example, irú orin tí King Saheed Òṣùpá kọ yìí. Ano man ka woni sọkúsọ gba mi ṣùgbọ́n ní bá ṣe ń kọ tó pé kò lè yọmọ kékeré tabakọ orí bá ṣe ń kọ. Mo ń kọ lọ pé aṣáyún ló máa ń sọ̀rọ̀ aṣáyún náà ń jara wọn níyàn o. Àwọn ìbejì ìyá ìbejì kan wọ́n gbọ́ kòkòkò lẹ́nu ọ̀nà mọ́mì wọn. Ìkan kígbe dádì dádì òyòyò, ìkan ní rárá kí ló ṣe yẹ́ dádì kọ. Ó ní gbẹ́nu sọ̀hún ṣé mi ò mọ. Ìkan ní rárá kí ló ṣe yẹ́ dádì kọ. Ó ní gbẹ́nu sọ̀hún ṣé mi ò mọ dádì ni. Ó ní dádì ò sọ́ra dádì tèmi kúrú, dádì ò sọ́ra dádì tèmi tirin. Kì í ṣe dádì ló ń dá ọ̀rá borí, ọ̀rẹ́ dádì ló máa jẹ́ ó Kẹ́hìndé. Tọ́lá ọ̀rẹ́ dádì tí mo mọ̀ dáadáa kò ní fún wa lógì tó bá jáde o àwọn ni. Irú èdè tí King Saheed Òṣùpá lò nínú orin tá a gbọ́ tán yìí, a rí wípé wọ́n sọ nǹkan tí wọ́n ń sọ yẹn, wọ́n sọ ní ọ̀nà tó direct, wọ́n pé ọ̀rọ̀ òun sọ, wọ́n lo àwọn àyálò àwọn ọ̀rọ̀ kan wọn ni wọ́n fi ṣàlàyé ohun tí wọ́n fẹ́ ṣàlàyé. Wọ́n sọ directly bí ó ṣe wọ́pọ̀ láàrin àwọn olórin òde òní. Eléyìí á sì jẹ́ kó ṣòro fún ọmọdé láti tètè understand nǹkan tí wọ́n ń try láti explain nínú orin yẹn. Tá bá wá ní ká wo ìtumọ̀ orin yìí, a rí wípé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó, ọ̀rọ̀ kì í síbẹ̀. Ẹ jẹ́ àgbọ́tùmọ̀ ẹ̀ látẹnu arábìnrin yìí. Àwọn ìbejì ìyá ìbejì kan ó gbọ́ kòkòkò lẹ́nu ọ̀nà mọ́mì wọn. Ìkan kígbe dádì dádì òyòyò, ìkan ní rárá kí ló ṣe yẹ́ dádì kọ. Gbẹ́nu sọ̀hún ṣé mi ò mọ dádì ni. Ọlọ́run balájé gbọ́ ilẹ̀kùn ni mo pè. I was even thinking pé normal ilẹ̀kùn lé. Dádì ọ̀rẹ́ dádì ló máa ń kànlẹ̀kùn, dádì ò kì í kànlẹ̀kùn kan tó ń wọlé. Kò like the rightful owner will not knock before the entering. Kò yé yín. Ìkejì wọn dá èyí tí kò dá nǹkan kan bó wọ́n sọ fún pé dádì ò ga dádì tèmi kúrú, dádì ò sanra dádì tèmi tirin. Kì í ṣe dádì ló máa ń dọ̀rà borí. The rightful owner ò ní dọ̀rà borí. Ọ̀rá tí mo pè yẹn, like ọ̀rá tó dà borí yẹn kò fẹ́ jẹ́ kójò pa òun, because tójò bá pa òun wọlé òǹlé ẹ̀sìn lè ṣe òun. Kò yé yín, ikọ́ tèmi pè nìyẹn. Mi mọ̀ pé ọ̀rá yẹn ni bàbá Òṣùpá mi mọ̀. Kì í ṣe dádì ló máa ń dọ̀rà borí, ọ̀rẹ́ dádì ló máa jẹ́ ó Kẹ́hìndé. Torí ọ̀rẹ́ dádì tí mo mọ̀ dáadáa kò lè fún wa lógì tó bá jáde àwọn ni. Ògì yẹn ẹ mọ̀, èmi ò pé normal àwọn ọmọ kékeré wọn láìkì ògì. Ògì bàbá àbògì sólò àbí funfun òun ní mọ̀ pé ògì yẹn ògì. Bàbá Òṣùpá live long.
Live long, mama. Too much brain, too much proverb. Tẹ́ bá ń kọrin yẹn létí ọmọ kékeré kò lè understand ìgbà yẹn. Mo máa ń kọrin yẹn bọ̀ kò yé mi. Like I was Òṣùpá, live long. The reason why they call you king of music, Adé Aláwàláì. àwa náà rí wípé ọ̀rọ̀ kì í síbẹ̀ lóòótọ́ ọlọ́gbọ́n àgbà lórí ọ̀rọ̀ ọ̀hún sì lè tètè yé. Eléyìí wá fi ń yé wa pé kó dé ìgbà tí olórin bá tó ń lo àwọn èdè tí ò tọ́ láwùjọ kí wọ́n tó lè pass message tí wọ́n intend láti pass pẹ̀lú àwọn orin tí wọ́n ń kọ. Àdúrà wa wá ni wípé kí ọba Ìdùmarè kó túbọ̀ máa bá wa ṣe àlékún àlàáfíà, ọgbọ́n, òye fún King Dr. Saheed Òṣùpá, kọ́lọ́hún ó sì dákun kó bá wa lọ́ra ẹ̀mí wọn, kí wọ́n pẹ́pẹ́pẹ́ fún wa lórílẹ̀ ayé. Ẹ má gbàgbé láti máa tẹ subscribe button tó wà lójú ìwòran yín, ẹ like, ẹ comment, kẹ́ sì máa share fídíò yìí. Ó dàbọ̀.